over their Ọfà tí ò life. ní solution tí kì í gbóògùn. Arrows that have no solution and has no medication. Ọfà tó jẹ́ pé tó bá wọlé fún ọmọ, ó lè ṣọmọ bí òtútù. The arrow that hits a child and turns into Ọfà a tó bá cold. wọlé fún ọmọ, ó lè ṣọmọ bí orí fífọ́. It enters into a child and comes like an Ọfà arrow. tó jẹ́ pé tó bá wọlé fún ọmọ, ó lè sọ ọmọ di wípé kàn lọ díẹ̀díẹ̀. It will enter a child and start bringing out little Tó bá bọ́ ọmọ pressure. mi, ó lè ṣe é bí ìgbẹ́ gbuuru. Some children will even be purging. Ṣùgbọ́n kò sírú dírípù, kò sírú òògùn, kò sírú abẹ́rẹ́, kò sírú iṣẹ́ ọfà tó fẹ́ fún. But no amount of Tó bá ti medication bọ́ ọmọ yẹn kò ní lo wákàtí méjì. given to that child once this arrow. Abíamọ kan máa gbé ọwọ́ ọ̀tún rẹ̀ sókè. One parent will lift up his Ọfà right tí ń bá ọmọ láàárọ̀ tí ń gbẹ̀mí ọmọ lálẹ́. hand. He's a child in the Àmì ilé méje ni kò ṣe pẹ̀lú báyà kan kò ní wọlé náà. Ẹgbẹ́ mi gbogbo ẹ̀dá àlàyé. Listen to me, everyone. Ọwọ́ tó gbé sókè gẹ́gẹ́ bí ọwọ́ ẹnìkan sókè. That arm you lift up is to lift up the hand of Ẹni somebody. tó nírú ọmọ rẹ tó lóun máa ṣe ọmọ rẹ láàmú. Someone that has a child like you that wants to destroy or Ẹni destroy tó your ti child. bímọ ọmọ rẹ tó lóun máa gbogbo ọmọ rẹ jẹ́. Someone that has given birth to a child like you, I want to destroy the birth of Ẹni your tó child. nírú ọmọ rẹ lọ́wọ́ tó lóun máa fa aṣọ rẹ ya. Someone that has a child like you, I want to Bí destroy ọ̀rá bá your sọ child. nígbà tí ó ti jù ló máa mọ̀. If someone should strike everything in the front Ọjọ́ of tó the mi world, bá balẹ̀ ló máa nípa. the day the water touches ground is out of Ẹ̀yin the tó ní ọ̀rọ̀ tó ní àṣẹ yẹ sọ̀rọ̀ yìí di odidi kó di àṣẹ. Those that hold this power and this Ọgbẹ́ ni tó nírú ọmọ rẹ tó lóun máa da ọmọ rẹ láàmú. Everyone that has a child like you, I want to destroy your Àjàbí child. tó bá fi rá àmì lámẹ́ta ṣe. Except you cannot shout three times. Lórúkọ Olúwa ilẹ̀ ńlá ló gbé wọn mì. Ẹgbẹ́ ọwọ́ ènìyàn lè gbé ọwọ́ ẹlòmíì sókè. Lift up the hand of someone else. Àrá ò ní sọ́kí ayé má gbọ̀n. The thunder will not come and Agbọ́dọ̀ ò ní fẹ́ kí di okó má tẹríba. There will be no breeze and the forest will not Àlẹ́rí ọ̀pàrúdà láyé àsàdárí kìkì ìlímúra pìtà ìlímì. Ọ̀rọ̀ jáde sí ọ èéfín nìyí náà jò nìyàrá. Ìran wòlíì kì í sọ̀rọ̀ kó má ṣe. Èlíjà pa iná gbọ́. Gbogbo ẹni tó ti rọ́wọ́ tó fẹ́ dà láyé. Tọ́lọ́run máa dá ọ dúró. Gbogbo ẹni tó ti rọ́wọ́ tí ọmọ rẹ̀ fẹ́ dà láyé. Tọ́lọ́run ò ní jẹ́ rọ́bọ̀ lọ. Gídí ó nì ó. Mo rán ìjà rẹ jáde ó yá kó lọ bá wọn. Ẹjọ́ ọgbẹ́ ènìyàn lè wojú mi gbogbo ẹ̀dá náà. Look at me, everyone. Màá jẹ́ káyé mi wọ́ ọmọ ṣèmi rọ̀. Do not